Africa Content TV. Àjọṣepọ̀ ohun tá a fẹ́ lè wọ́n bá so ohun tá a fẹ́ níbi ìfúnjì yìí wọ́n lọ́ba so ohun táwọn ọ̀rẹ́ dá aláàfin mọ́ lọ́wọ́ àbáfẹ́ pé kí fúláwọ́ tẹ̀lé ọ̀gbọ́n Pasuma lọ́lẹ́ o pé Pasuma ló ṣeré. Òṣùpá Sáídé bá wa. Àtàwọn ẹ̀sùn lè mọ̀ ọ́nà ní òbí stage. Ẹ wá rí Pasuma wa. Òun bá bẹ́ẹ̀ ló bá tán. Ó fẹ́ ṣeré Abasina ló ń ṣeré lọ́wọ́. Adérí àyíká àdé àlọ́ bọ́sùwé. Ẹ ó torí stage wọ́n jọkọ́ ló bá tán. Bàbá wa kọ́ ní ṣe náírà. Àwọn tó kọrin lórí stage lọ. Bàbá wọn dá kéwàá àti ultimate lọ́wọ́ kò ní stage yẹn. Ó tán.